ní wó lulẹ̀ bí ògiri ọba tí ò jẹ́ kí Káàbà owó òní wó lulẹ̀ bí ògiri kábíyèsí òní wó lulẹ̀ bí ògiri Àwùjalẹ̀ òní wó lulẹ̀ bí ògiri ọba tí ò jẹ́ kí Sànmọ́ owó òní wó lulẹ̀ bí ògiri. Kábíyèsí sà bàbá akẹ́wọ̀tọ̀ wa ọjọ́ tòní ọmọ kábíyèsí ni wọ́n ti wà ní inú ààfin yìí láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn kì í ṣe wọ́n ọ̀ ṣe ẹni tí a ṣe tún máa júwe fún kábíyèsí pàápàá gbogbo àwọn báwa mílíọ̀nù kì í ṣe àwọn kì í wọ́n ọṣẹ́ ní tá a tún máa júwe nítorí pé ní bí ọdún mélòó kan sẹ́yìn tí ò tí ì pẹ́ mo rò bí àwọn ní local government chairman Ìjẹ̀bú Òde pẹ̀lú àṣẹ Ọlọ́run tí wọ́n dẹ̀ fẹ̀yìntì láìpẹ́ kó tó di pé àwọn tó wà bẹ́ẹ̀ yìí wọ́n dé bẹ́ẹ̀ àwọn ni wọ́n kọ́ iṣẹ́ lé àwọn tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ láì ní fi àkókò wa ṣòfò akẹ́wọ̀kẹ́ wa jọ tòní àwọn ni Honourable Rasaq Olúwakẹ́mi Daba, the former Ìjẹ̀bú Òde local government chairman in the current dispensation. Àwọn pẹ̀lú ìyàwó wọn Alhaja Títílọpẹ́ Dada, and they were blessed with promising children. Kábíyèsí o, adépẹ́ lórí kí bàbá pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ogun ẹṣin ọba kújúkú pẹ́ irúkẹ rẹ̀ kó máa pọ̀ sí ẹ̀pẹ́ fún wa aṣọ yìí ò ní fàyà gbogbo iyì tẹ́tígbé fún ìlú Ìjẹ̀bú àti ní ilẹ̀ Nàìjíríà àti ní ilẹ̀ Adúláwọ̀ Ọlọ́run a máa kún yín lọ́wọ́ Ọlọ́run ajẹ́kẹ́pẹ́ fún wa kẹtúlọ̀ gbàgbà kẹjọpọ̀ inú mi máa ń dùn gan fún gbogbo iṣẹ́ ribiribi tẹ́tí gbé ṣe fún ìlú Ìjẹ̀bú, fún ìlú Ògùn State, fún ìlú Nàìjíríà. In fact inú mi máa ń dùn pé torí conduct yín sà àti pedigree I'm always proud to be an Ìjẹ̀bú. So adẹ̀fẹ́ fi dá yín lójú pé gbogbo iyì tẹ́tí gbé fún Ìjẹ̀bú bá ṣe ń dàgbà àní barúkọ yín jẹ́ àní já ìlú Ìjẹ̀bú kulẹ̀ ẹ ṣé gan mo dúpẹ́. Gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ lẹ́ẹ̀kan kábíyèsí sọ fún mi pé olóṣèlú tó bá ti lówó kírímínà ni wọ́n ti sọ fún mi rí èmi ò tẹ̀ kí n ṣe kírímínà so mo wà comfortable kan mi ò lówó so nípa ilé tó pé mi ò kí n ṣe kírímínà mi ò ní ṣe bí kábíyèsí ṣe ní kí n ṣe yẹn máa ṣe ní public ni nǹkan tí èèyàn bá ní náà lèèyàn máa fi ṣe ilé ayé kábíyèsí máa ti tún sọ fún mi pé ìtẹ́lọ́rùn náà ló dáa jù láti ní contentment tó ti láyọ̀ ọkàn ó ti ní gbogbo nǹkan gbogbo ẹ̀ ló máa ń bá mi sọ gbogbo ẹ̀bẹ̀ ni mo máa ń múlò so on this note èmi àti àwọn family mi á fi 250,000 ṣe ìpínlẹ̀ fún power ẹ ṣe kan. ó jọ lọ́nà sà lórúkọ ẹgbẹ́ àti gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá a fi 20,000 support ìkan náà ọmọ ẹgbẹ́ wa tó jẹ́ Akéwèjẹ tó ọmọ ayé fún ọkùnrin. Mamada Alájà
alájà ti Lagos West lẹ́kọ̀ọ́ wọn sì ń bí wọ́n ní kí n fún 1 million sílẹ̀ fún Palace Fund. owó ètò tó ń bọ̀ ó yẹ ẹ lọ fún wa nígbà bá fi tè tó bọ̀ wájú rẹ̀ àwọn ìjọ ìdí dáadáa ẹ̀rọ èdè púpọ̀ ẹ̀ adúfẹ́ lọ́wọ́ ẹ̀ ní ìṣe dáadáa pé àsìkò tó ṣe nínú kágbọ́n ibi òkú tó ìyẹn náà ló ṣe ní ẹ̀kọ́ kábíyèsí pọ̀ ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa dé ọ́fíìsì wọ́n máa dé kábíyèsí wọ́n tàjọ̀ sílẹ̀ wọ́n ti bá gba wọ́n bá tó tẹ̀ wọ́n wá dé ìṣẹ́ wọ́n á dé dàbò wọ́n kàn ṣe dáadáa bẹ́ẹ̀. kábíyèsí wọ́n jẹ́ kí ṣe bẹ́ẹ̀ ṣe ní bọ́ sí abẹ́ ìkẹ́ pọ̀ ilé ìjẹ́ yóò tẹ̀ sí ìyàwó ẹ̀ ní ilé-ẹ̀kọ́ organizations lẹ́yìn wà bọ́ káàkiri àkọ́ àti ṣẹ́ẹ̀tì rẹ̀ ní ọlọ́wọ́ àpèsè àti àṣẹrọ kábíyèsí kábíyèsí gbogbo ẹ̀fọ́ àwọn ọmọ àwọn nípa fi ọlá àṣìṣe jẹ bẹ́ẹ̀ ìyá àfihàn ọmọ ìjọ ọlọ́ọ̀bá ṣe ọlọ́ọ̀bá ṣe lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ìwà pa ìdúpẹ́lẹ́ ọlọ́ọ̀ pé náà pèsè ìyàwó fún ẹ níbi tí tí ọ̀gá ń ta ayé amáyá aláàbò tó dání bẹ́ẹ̀ ọ̀gá ọ̀kọ́ ọlọ́kọ́ nínú àṣìṣe tó dání ọlọ́ọ̀ ṣe sí bẹ́ẹ̀ lọ́jọ́ ìfọ̀mọ̀lẹ́ ṣe ọlá àwọn àtẹ̀lẹ́ àtọ́jú ilé fún àtọ́jú ọ̀dọ̀ fún ara dáyé ara dáyé ẹ̀mí ṣeṣe ẹ̀mí ṣiṣẹ́ jẹ́ orísun ẹ̀ríkè ìrora tí ó ara yá dá ìyá tó sí àpá àjọ tó. kábíyèsí wọ́n
jẹ́ olóríire ọmọ ẹgbẹ́ nítorí pé gbogbo àwọn ọmọ bàbá ni wọ́n lọ kó látòrí bàbá ẹgbẹ́, ìyá ẹgbẹ́, akéwèjẹ ọkùnrin, adviser tí wọ́n dúró síwájú wa yìí, àwọn náà ti ṣe gudugudu méje àyà mẹ́fà ní ààfin fún bàbá. Nínú àwọn nǹkan tí mo lè tọ́ka sí gan ni pé she served as the secretary to the Ìjẹ̀bú State Nọ́yìn movement. Àwọn ni secretary group committee yẹn gbà yẹn, and she is still serving that as a committee, as the secretary of that committee. Ìjẹ̀bú State Nọ́yìn. All the write-ups, this woman was there. She's a professor. I don't want to count all the degrees and what she has got, but presently she is a professor by profession, and she is also the provost of the rector, of the Polytechnic at Ìjẹ̀bú, Abraham Adesanya Polytechnic in Ìjẹ̀bú. Obviously, without taking your time and taking the time of the audience and the guests here seated, I want to present to you. Professor Mrs. Jumoke Bukola Bilosomi Awoderu. Posting with her, beside her, is the son husband, Prince Victor Ayola Awoderu. That is the husband of the mother. Òun ni ọkọ màmá ẹ̀. You are welcome, and Kábíyèsí greets you a lot. Professor Mrs. Jumoke Bukola Bilosomi is the adviser of ẹgbẹ́ Baba Mayegun ọkùnrin aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú. Professor Mrs. Sùúrù dára púpọ̀, inú pípí iṣẹ́ àdánwò mi. Sùúrù dára púpọ̀, inú pípí iṣẹ́ àdánwò mi. Àbí course láti wá sí palace, inú mi máa ń dùn gan nítorí pé ilé bàbá mi ni mò ń bọ̀.
so tí ọmọ bá dẹ̀ lọ sílé bàbá ẹ̀ inú ẹ̀ máa dùn ní. Gẹ́gẹ́ bí MC tó ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní course láti wà very close to the palace nítorí mission of Ìjẹ̀bú state nine. Mo dẹ̀ ṣì ní believe wípé as the Lord liveth ó ṣì máa come to pass, and bàbá nígbà tó bá come to pass gbogbo alámájọ wà ń bẹ níṣojú ẹ̀mí yìí ni torí ó pẹ̀lú nǹkan tẹ́ máa rìkọ́ọ̀dù fún wa wípé ẹ gbà fún wa. Mo mọ̀ pé ó lè dàbí pé àbí kò sọ́nà ń bẹ̀ wọ́n, ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ti ọ̀dẹ́ ní ẹ̀pẹ́ a máa gbà. Ìjẹ̀bú state yìí a máa gbà, náà ibẹ̀ la máa gbà. Ìjẹ̀bú state, Ìjẹ̀bú state, Ìjẹ̀bú state, náà. Bẹ́ẹ̀ ni ojú bàbá la máa ti gbà á, bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. I want to donate 250,000 naira to the development of the palace building. Thank you very much. Kábíyèsí ní orúgbòkú òfin mọ̀rún kábíyèsí ní àwọn fi 200,000 support yín when it comes out kẹ́mísà aṣáájú Awóṣẹ̀dọ̀ 100,000 kábíyèsí yín mẹ́rin kábíyèsí límẹ̀rí 100,000. àwọn ọmọ láti Ìjẹ̀bú lẹ́nu láti ọ̀sẹ̀ ògùn. ó wá dá mi lójú pé ìgbà tó máa yẹ wá wọ́n máa bá mi sí. àwọn ọ̀pọ̀ tó wà bẹ́ẹ̀ nígbà kan ọjà púpọ̀ rẹ̀ bàbá rẹ̀ àgbàgbà yìí sísẹ̀ ilẹ̀ ó lè ti ó wá sókè tẹ́ ò ti wálẹ̀ wọ́n ṣe é ṣe gbẹ̀dá àtà àgbà stéètì wa owó ẹ̀ ti lọ sí $1,000 bàbá rẹ̀. So ìyẹn lọ́wọ́ sí lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sílẹ̀ ní sẹ́yìn. Gbogbo àwọn tó gbé wọn tí lọ bẹ̀ rárá tó wà bẹ́ẹ̀ ọ̀bẹ ọlọ́ọ̀bá wa pìsáàbẹ̀ intact so that àwọn mẹ́rù wa bẹ̀ every time káwá gbà state wa káwá gbà tá a bá fi the member of state wa wà bẹ̀. Gbogbo abẹ́ ẹ̀kọ́ organic. Mo ṣe nípa mọ́gẹ́gẹ́ èmi yé mi, òun ló ṣe ìjọ mọ́gẹ́gẹ́ èmi yé mi, bí ènìyàn dáhùn òun ló ṣe ìjọ mọ́gẹ́gẹ́ èmi yé mi.
ọ̀nà bá ti ná kó bá máa tó ẹlẹ́rù báyà ọ̀nà bá wọlé kó bá máa lé ìgbà òun ló tó ìrìnsẹ̀ ọ̀nà rẹ̀ ìbẹ́ yóò pẹ́. Kábíyèsí kí wá Sàmọ́sá Ngúrù kí wá ọgbẹ́ ọgbọ́ba márókún ọkùnrin aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú. Òun ni kí wá Ọládipúpọ̀ Olúbọ́lá Ògúnlànà kí wá Ọládipúpọ̀ Olúbọ́lá Ògúnlànà kí kábíyèsí. Kábíyèsí o kádépẹ́ ní màtàpẹ́ lẹ́sẹ̀ ẹ̀ṣin ọba àjòkópẹ́ o. With our amiable wife and blessed with promising children, Giwa Mrs. Ògúnlànà Oyindamola kábíyèsí ń kí yín wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ yín àyè tí ẹ fi gba ọkọ yín tó ti rójú láyè kó àwọn ẹgbẹ́ ìdí ẹ̀túbọ̀ gbìyànjú ẹ̀túbọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn a máa dúṣe fún yín. Ọ̀tún Gíwá Abdultaofeek Olúbáre Jẹ́jẹ́ Abdultaofeek Olúbáre Jẹ́jẹ́ tó bá tiẹ̀ jẹ́ pé jẹnẹrétọ̀ là ń lò ń bí látẹ̀ẹ̀kan tí wọn ò lo pòsíṣàn wọn kí n fi wà ń bí ilé iṣẹ́ mọ̀nàmọ́ná panápaná àti mọ̀nàmọ́ná náà ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ó yẹ kẹ́ gbé yẹn débi lónìí ká tiẹ̀ rí yẹn pé iná nẹ́pà ló yẹ ká lò ní iye wákàtí tá a máa lò bí lónìí kí kábíyèsí. Kábíyèsí o ẹjọ́ gbogbo ẹ o. Kábíyèsí Gíwá Ẹ̀ta Gíwá Olúwadúrótìmí Àbáyọ̀mí Òkèńlá òun ni Ẹ̀ta Gíwá. Mi ò wá lè mọ bóyá àbúrò bàbá ẹgbẹ́ la máa pè ní o àbọ̀mọ bàbá ẹgbẹ́ la máa pè ní o mo rò pé òun ló máa fẹnu ara ẹ̀ sọ fún kábíyèsí lẹ́nu ìsìn bí torí pé bàbá ẹgbẹ́ ọjọ́ òní Ọ̀túnba Òkèńlá náà ni wọ́n ṣé Òkèńlá kan lẹ́nu. àbúrò bàbá ẹgbẹ́ ni mo yà. bí ìfi ara ìlú wa kí a ti pẹ́ lórí bàtà pẹ́lẹ́ fẹ́. Kábíyèsí wọ́n lè wí tiẹ̀ lọ́yà ṣìbó adé Òkèńlá sá. lọ́yà ni. Kábíyèsí lẹ́yìn àwọn the Gíwá council láti ṣe Gíwá Ọ̀tún Gíwá àti Ẹ̀ta Gíwá a ní àwọn tìmùtìmù aṣíwájú ẹgbẹ́ dákọ̀ ẹ̀ kábíyèsí. Ayọ̀ Ọ̀ṣísànyà. Aṣíwájú Ayọ̀ Ọ̀ṣísànyà òní aṣíwájú ẹgbẹ́ Bọ́ba Máyégún ọkùnrin aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú. Balógun ra Balógun mọ́lọ́sán àwọn Ọ̀ṣísànyà ló dépò. ilé balẹ̀ bẹ̀rẹ̀. Orúkọ mi ni Shamsuddin Ọpẹ́yẹmí Odùwọlé, Balógun ẹgbẹ́ Bọ́ba Máyégún aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú. Shamsuddin Ọpẹ́yẹmí Odùwọlé. Shamsuddin Ọpẹ́yẹmí Odùwọlé sí náà ṣe ti retired general Odùwọlé wọ́n wà ní kábíyèsí ń pè ní báyìí ìgbésẹ̀ àwọn ń pè ní sà. Kábíyèsí o.
kábíyèsí ló jẹ́ òun rí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kábíyèsí o. lórúkọ gbogbo ẹgbẹ́ Báṣọ̀run ẹgbẹ́ ọ̀bẹ bàbá ẹgbẹ́ Báṣọ̀run agbára yìí Dr. Taofik Kazeem. Báṣọ̀run Dr. Taofik Chokas wọn ọmọ Chokas ni bàbá fún ọmọ ẹ kábíyèsí náà ọmọ ẹ wọn fún ẹ ní ọmọ wa kábíyèsí ẹ ṣe kábíyèsí ọmọ rẹ politician nù wọn sọ wá ní ọmọ ẹ kábíyèsí kù kábíyèsí àwọn tó wà níta yìí ni àwọn tí wọ́n jẹ́ wípé láti orí igi wá wọ́n jẹ́ agbẹ̀rúnkáká fún ẹgbẹ́ yìí nísìnyí ẹ̀rọ wá lórúkọ gbogbo ẹgbẹ́ àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti orí igi wá mo fẹ́ kí ẹ máa bá lọ bí mo ṣe sọ yẹn. kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ bọ́ba máyégún aṣíwájú ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú a fi àwọn envelopes sí àwọn pìyàtí ìkàrí tó wà ń bẹ papọ̀ ìrántí ìyẹn ṣe bàtà mo lè fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí aláyélúwà pé wọ́n fún wa ní àǹfààní láti ṣe ìtànṣe lẹ́ni kábíyèsí àwọn arìnbá o ọlọ́run àtúbọ̀ sọ ìlú Ìjẹ̀bú di ńlá lábẹ́ yín ẹ ṣé gan ni sà àdúpẹ́ dúpẹ́ dúpẹ́. lórúkọ èmi àti Gíwáyìn Council pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ máa fi 100,000 support Alaska. àwọn ọmọ ẹgbẹ́ oya ẹfúnni dára yín lára kẹfún náà oya àwa lóṣùpá ìlú kò sí níta ọ̀tọ̀dé ọkọ̀ ṣoṣo òṣùpá ò ti borí gba ìràwọ̀ bí máyégún pé bá bí máyégún pé bá aṣíwájú làgbà o. kọ́nà kọ̀ọ̀fọ́ ká mọ́tò kọ́nà kọ̀ọ̀fọ́ ká mọ́tò kábíyèsí ẹ̀ fojú ẹ̀ rí má bo. kọ́nà kọ̀ọ̀fọ́ ká mọ́tò kọ́nà kọ̀ọ̀fọ́ ká mọ́tò àwùjalè àfojú ẹ̀ rí má bo. bó bá ṣe kó nílẹ̀ yìí o àtúnlọ́sí làbújá. bó bá ṣe wọ́n làbújá o àtúnlọ́sí lòdì òkú o. kọ́nà kọ̀ọ̀fọ́ ká mọ́tò kọ́nà kọ̀ọ̀fọ́ ká mọ́tò àwùjalè àfojú ẹ̀ rí má bo. àbẹ̀sí o. bọ́bà máyégún bọ́bà máyégún bọ́bà máyégún agunwẹ́ o kábíyèsí fún agunwẹ́ o nísìnyí ẹ lọ jókòó kí kábíyèsí ọkọ ìyá ẹgbẹ́ Ọ̀túnba Ọ̀ṣun
kíkí yìí ó wá kárí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ pátápátá láti orí ilé wa ti dé ìlú tó tọ̀ dé. Kábíyèsí, without missing words, if you look at this group, everything from the beginning to the last year, which means that well to last nínú ẹgbẹ́ yẹn. But ká tó ṣe yẹn, àkọ́ pé onígbẹ̀rẹ̀ kò ṣe bó ṣe jì. Ẹ̀ka nkú olúyà aláṣẹ pákéjì òṣà ajogun bàbá yèyé abẹ́rẹ́ má sọ ògùnbọ̀ndà òbẹ́ wọn lójú rẹ̀ rẹ̀ yìí òbúlọ́gà má fọmọ rẹ̀ kábèsè lọ́ọ̀ máa wù ú kúlà bí ọ̀rọ̀ lọ́jọ́ aláàlágbádá ń padà mù èṣù màrẹ̀ àfin anújọ́ ìgbó nílé òyìnbó lóṣà kábèsè ọmọ akókó bá ìdá ọmọ alágẹmọ ìlú bàmí kábèsè àdàpọ̀ lórí rẹ̀ àdàfẹ́lẹ́sẹ̀ òdìbò àfẹ́nọ́rùn wà ní ṣeṣe lóde kéwò ní lọ́rùn káàrí ẹ̀tí mẹ́rin nínú mẹ́rin àdúkàlẹ́ ọ̀lẹ́kà àdúkàlẹ́ bàbá á ní rí ẹ̀kọ́ ṣe. wọlé ti fi dàgbà bàbá ló wọ̀dà máa dògbò ọmọ agbẹ́ ẹ̀yà àrùn ewé lè so bọmọ ẹsẹ̀ nìkú lójú ẹlógún Èdùmàrè láàárọ̀ ọmọ alẹ́kẹ̀ni yàgẹ̀ ẹni mọ̀kún bàbá ojú ọdún pé ìjà rẹ̀ yọ ẹnìjà rẹ̀ wọ́n ti fún ẹ̀ṣẹ́ àṣemọ́ o dédé bá mi aláyé ló wà lè tókòó káàdúwẹ́ o wà á ní jẹ wà á ní múlẹ̀ wà á ní pè wà á ní lọ o wà á jọ́ pàbí jèrè sí látọ́ ń lọ àlẹ́ ìlú àrùn pọ̀ sí ìpàlọ́jà dábìdà àdàmọ́ fọ̀ pé ìpàlọ́kà o fọ́nwúléwẹ̀tọ̀ owó fọ́nwúléwẹ̀tọ̀ ọmọ fọ́nwúléwẹ̀tà ìkú fọ́nwúléwẹ̀tà ìrìn àbíyèsí o. Ìràwọ̀ yá sì máa tọ̀ sí. Àwa ò máa yọ ojú ọ̀sán sọ́kùn pé ìràwọ̀ wá sì máa tọ̀ sí. Wá sì máa tọ̀ sí. Àwa ò máa yọ ojú ọ̀sán sọ fún wa pé ìràwọ̀ wá sì máa tọ̀ sí. Pẹ̀lú ìrọ̀rọ̀ ìràwọ̀ yìí máa kọ́ máa tọ̀ sí. Ní sọ̀rọ̀ bíi tí ó àwọn kiri ìdáwọ̀. Nígbà tí àṣẹ ìlú ó máa ń tàbí fún ìjọba dídò pé àṣẹ o àṣẹ o ẹ máa rí jẹ àṣẹ o àṣẹ o àṣẹ o. Orúkọ rẹ̀ wo gbogbo ìgbà ẹ̀ máa gbọ́ ẹ̀ máa tọ́ àṣẹ o ẹ̀ máa gbó ẹ̀ máa tọ́ àṣẹ o ẹ̀ máa gbó ẹ̀ máa tọ́ àṣẹ o ẹ̀ máa fẹ́ ìdíjọ́bì àṣẹ o. àtàrí rẹ̀ o àtàrí òtẹ́ẹ̀lì kọ́lẹ̀ ẹ̀kọ́ bá kan wà ilé ìbá kú owó ó máa kú tọ́ àṣẹ o ó máa kú sàkúrúyà àṣẹ ó o máa kú tìmọ̀sáyé àṣẹ o àdùwà pẹ́ẹ́tìpẹ́ẹ́ àṣẹ ọba o pẹ́ láyé àṣẹ o ayé bá kú kalẹ̀ àṣẹ o. ó lè rẹ́ o wọ́n lè kọ́ ìṣẹ́ lọ́gbọ̀n tó dá wà ayé bá kú kalẹ̀ ní àṣẹ o. yóò máa lórí òní kan yóò máa dùn mí òní kan òní kan òní kan òní kan òní kan òní kan. tó pè é iyọ̀ tá a bá so yẹ káàbà iyọ̀ jẹjẹ tá a bá sì máa sọ jẹgẹ tó bá wọ́pọ̀ fún wàhálà nìyẹn ayé iná níyọ̀ àṣẹ wọ́n yọ̀ òdìgáyé yìí. àṣẹ o. gbẹ̀mí ibi tó ń dín ní oún ṣiṣẹ́ tẹ́wọ́n àkókò òjò. ó rẹ̀ ó tó ó náwó bu rẹ̀ lọ́wọ́ bu. ó bí ilẹ̀ máa pa ẹ̀ kó má ṣàlàyé kankan. wà
ayé rẹ̀ máa ń pa owó. àṣẹ 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 iyọ̀ àṣẹ àṣẹ ọtí rẹ o ọtí rẹ o àti àṣẹ 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 kábíyèsí àṣẹ 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 àṣẹ. A máa rí yín bá ọ, àwa la máa wá ẹ̀yin ni a máa bá ọ. Gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe fún wa la dúpẹ́ because àwa náà máa ń lọ káàkiri and a máa